wọ́n ti rí òkú dẹ́rẹ́bà àwọn ọmọ iléèwé tí wọ́n pa lémùrè èkìtì. dẹ́rẹ́bà ọkọ̀ iléèwé the Apostolic Faith tí àwọn ajínigbé pa sínú igbó lákòókò tí wọ́n jí òun àtàwọn ọmọ iléèwé náà gbé ní ìmùrè èkìtì làwọn ọdẹ ìbílẹ̀ kan ti rí òkú ẹ̀ nínú igbó dídí kan láàrin èmùrè sí ìkàrí àkókò. dẹ́rẹ́bà náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò Adébáyọ̀ ní àwọn ajínigbé jí òun àtàwọn olùkọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ náà gbé láàrin èmùrè sí èpòrò èkìtì lákòókò tí wọ́n ń darí padà bọ̀ sílé lọ́jọ́ 9 oṣù kínní ọdún 2024 yìí. àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún làwọn ajínigbé fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 6 gbáko ní àkàtà wọn tí wọ́n sì san owó ìtúsílẹ̀. ṣùgbọ́n wọ́n ti yìnbọn pa dẹ́rẹ́bà ọkọ̀ náà lákòókò tó fi wà lọ́dọ̀ wọn nínú igbó náà. ẹnìkan tó súnmọ́ mọ̀lẹ́bí olóògbé yìí ṣàlàyé pé ọdẹ kan ló ṣàdédé rí òkú dẹ́rẹ́bà náà nínú igbó níbi tó ti ń ṣọdẹ láàárọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday láàrin èpòrò èkìtì sí Isuada ní ìpínlẹ̀ Ondo. ó ṣàlàyé pé ní kété tí òkìkí kàn pé wọ́n ti rí òkú olóògbé náà ní àwọn mọ̀lẹ́bí ti kọ́kọ́ kọ lẹ́tà síjọba ìpínlẹ̀ Èkìtì àtàwọn ọlọ́pàá pé kí wọ́n sa gbogbo ipá wọn kí wọ́n lè rí i pé wọ́n bá wọn kó eegun òkú dẹ́rẹ́bà náà wá fún àwọn mọ̀lẹ́bí kí wọ́n lè sin. bákan náà ni ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí náà ṣàlàyé fáwọn akọ̀ròyìn pé ọ̀sán ọjọ́ ìsinmi làwọn ṣàdédé gba ìpè láti ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ èmùrè tó sì sọ fáwọn pé wọ́n ti rí òkú olóògbé tí àwọn ajínigbé pa sínú igbó. ó fi kún un pé ọlọ́dẹ kan tó jẹ́ ìbìrà tó ń dáko tó sì tún ń gbé nínú igbó náà ló ṣàwárí eegun òkú dẹ́rẹ́bà náà níbi tí àwọn ajínigbé pa á sí. tẹ́ ò bá gbàgbé olùkọ́ àgbà iléèwé náà sọ fáwọn oníròyìn pé àwọn ajínigbé náà ti yìnbọn pa dẹ́rẹ́bà yìí lẹ́yìn tí wọ́n fọ́ ìdí ìbọn mọ́ lórí nínú igbó náà. ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì kò tí ì fìdí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe rí òkú dẹ́rẹ́bà náà múlẹ̀. gbogbo ìpè àti àtẹ̀jíṣẹ́ tí a kọ sí alukoro ọlọ́pàá ọ̀gbẹ́ni Sunday Abutu ní kò fèsì rẹ̀ padà. bákan náà ni kò gbé aago rẹ̀ nígbà tí akọ̀ròyìn wá pè é. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.